Onti imbawi ife Maulana Sheikh Al-Mukhtar adama Allahu hayatahu. ó ti kúnnú ẹ̀mí mi bá ti wá sí ààyè yìí ní ọdún tí ó lọ náà ní a sì kánjú àmẹ́ni tọ́lọ́run ọba tó bá ti dá ní ẹni àgbáyé bí wọn náà bá fẹ́ ṣoríire láyé àfi kó máa bá wọn bomi sí i. akramakumullah. Maulana Sheikh Al-Mukhtar adama Allahu hayamahu. Aliwuda ọba tó gbé yín kalẹ̀ pẹ̀lú dáadáa ẹ̀ ní mà padà sí ibú. amina. Sheikh Al-Mukhtar inú èbú ẹyọ kan tí mo jí gbọ́ wọ́n ní with love and understanding we can journey anymore. wàyíṣà ruzikta. Ìgbà tá a sì wà nílé ìwé wọ́n máa ń ka gidi kan I pledge to Nigeria my country, to the faithful, loyal and honest, to serve Nigeria with all my strength, with love and honor and glory, so help me God. Ìtì mo fẹ́ lo bí ọ̀tá yọ wípé ní ká jọ sùn papọ̀. wàyíṣà ruzikta. Bọ́lá àwọn ọba tó bá ní káyé yín ó rí báyìí ẹ wọ àwọn tẹ́ ẹ bá lórí feed. bima yuhibbuka sadiqan. Àmàgbàtẹ́ ìdìmọ̀ ọ̀gá gbogbo wa ọkọ̀ ìyáláyà wa Ànábì Muhammad. wàyíṣà ruzikta. Bọ́lá àwọn ọba tó bá ní káyé yín káyé kó wá orí báyìí. bima yuhibbuka sadiqan. Maulana Sheikh Al-Mukhtar ẹ̀ nílùú ẹ̀mí kúkúrú. hafiz alayhi. Ẹni ọba sàmì dáadáa èmi tiẹ̀ náà gùn. hafiz alayhi. Gbogbo ìjọ tọ́lọ́wọ́n ọba dálẹ̀ fún yín tẹ dé abroad Ọlọ́run ò ní jẹ́ kó parẹ́ láéláé. hafiz alayhi. Wákẹ́ ẹ̀yọ̀ kan náà ni Ọlọ́run má pa yín ní kékeré. ní kékeré. Kẹ̀dàgbà kẹ́lẹ́bẹ̀ ètò yìí jìnnà kọ́ máa yin ó máa yin pẹ̀lú ọmọ ọmọ. ọlọ́mọ apáyín ní kékeré. kẹ̀dàgbà kẹ́lẹ́bẹ̀ tó yìí jìnnà kọ́mọ́yìn kó mọ̀yìn pẹ̀lú ọmọ ọmọ. bàbá làbáyíkà ọlọ́run máa dá yín lóhùn gẹ́gẹ́ bí orúkọ yín làbáyíkà Allahumma làbáyíkà ọlọ́run níjẹ́ kájúkú. afáwa Sheikh Ahmed Tijani alam wa sahlan wòlíì ọlọ́run tó fáyìn